Ẹ káàbọ̀ sórí ìkànnì Lady K Ìfẹ́olúwa show. The baby of Oduduwa nation. Mo kí gbogbo ẹ̀yin màmá mi, ẹ̀yin bàbá mi, a kú ọ̀sẹ̀ tuntun. Ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún wa lórúkọ Jésù. Ẹ̀yin bàbá, tẹ́ bá gbọ́ pé kò ṣe dúró wò wàhálà burúkú lélẹ̀. Fúlàní ń pa wọ́n nípakúpa nílẹ̀ Yorùbá. Nigerian government dẹ̀ continue àti máa call for peace láàrin àwọn people yìí. Àwọn Fúlàní yìí continue àti máa pa ọmọdé, àti máa pa àgbà, àti máa pa onílé, àti máa pa àlejò. Nigerian government dẹ̀ continue àti máa make peace pẹ̀lú wọn. Wọ́n tún ti pe another peace meeting. Kò wá ń ṣe bìkan lọ́ ti pé o, ẹ máa fi tí ara yín gbọ́ bó ṣe lọ. Ṣùgbọ́n ohun tó wá ṣe kókó tèmi fẹ́ sọ̀rọ̀ sí níbẹ̀ ni wípé ṣé bá ṣe máa lajú wa sílẹ̀ ni kí Fúlàní máa pa àwọn èèyàn kọ́ dẹ̀ máa continue àti máa call for peace àti máa call for peace. Ṣé bí gbogbo ọmọ Yorùbá pátápátá bá ṣe máa lajú wa sílẹ̀ ni kí Fúlàní máa pa àwọn èèyàn wa kí wọ́n dẹ̀ máa call for peace. Ẹ wo gbogbo ẹ̀mí tó sọnù ní Kwara State. Governor Kwara ti gbé 180 million, yes, I'm right. 180 million ni governor gbé sílẹ̀ fún gbogbo àwọn tí èèyàn wọn kú. Tá bá wá sọ wípé àwọn tó kú 20 ni wọ́n, that is wípé each person gba 99 million. Ìyá tí ò bí jọmọ méjì lọ láyé àti lọ́run ẹ̀ tí wọ́n dẹ̀ pa ọmọ méjì. Àwọn ọmọ méjèèjì yẹn owó ẹ̀mí wọn jẹ́ 18 million naira. Ṣé ìyá yẹn fúnra ra ẹ̀ ṣó lè pẹ́ láyé mọ́? Ṣé 18 million naira yẹn lè ṣe ọmọ fún? Ṣó lè ṣe ọmọ mọ́ fún? Ọdẹ continue àti máa call for peace. Nigerian government continue láti máa call for peace pẹ̀lú àwọn people yìí. Wọ́n dẹ̀ reviews láti call for peace fún Sunday Igboho. Ẹni tí ò bá wọn jà tí ò payọ̀. Ẹni táwọn ọmọ ẹ̀ ò payọ̀ tí ò kì í ṣe ọ̀daràn. Nigerian government kọ̀ láti máa call for peace. Ṣùgbọ́n wọ́n lè call for peace pẹ̀lú àwọn tó ń fojoojúmọ́ gbà ìbí àwọn èèyàn. Ìwọ tó bá fi ayé sílẹ̀ fún Nigerian government wá ṣe é bó ṣe wù wọ́n. Òun lè rí eléyìí sí. Èèyàn tó bá fi ara ẹ̀ sílẹ̀ tó bá gọra ẹ̀ tó sùn tó fi rẹ̀ sílẹ̀ fún Nigerian government wọ́n máa finish ẹ̀. Ẹ wá wò, ẹ máa fi tí ara yín gbọ́ bó ṣe lọ o. Eléyìí ò ṣọ̀rọ̀ wọn ni wọ́n pé o. Another 5 local governments ni wọ́n ti pe àwọn bandits tí wọ́n wá call for peace. Ẹ wá wo bí àwọn bandits yẹn ṣe pọ̀ tó. Ẹ bá mi share ètò yìí. Àwọn people yìí dẹ̀ lè rìn ní daytime lójúmọmọ kí wọ́n wá sí mítìnì ìpàdé àlàáfíà pẹ̀lú Nigerian government. Ọmọ Yorùbá ibo là ń lọ? Kí ló ṣẹlẹ̀ sí wa ní Nàìjíríà? Irú ìlú wo ni ìlú Nàìjíríà jẹ́? Ó dàbí pé ojú ta fi ń wo Nàìjíríà kọ́. Ọ̀rọ̀ tá à ń sọ nípa Nàìjíríà kọ́ ló yẹ ká sọ. Iṣẹ́ tá à ń ṣe nípa pé kí ìran wa bọ́ nínú ìgbèkùn ó dà pé kì í ṣe bó ṣe yẹ ká ṣe la ṣe ń ṣe because mi ò understand. Kò yé mi. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, kò yé mi. Ìdí tí irú nǹkan báyìí fi máa ṣẹlẹ̀ tí Nigerian government á dẹ̀ call for peace. Tí ẹ bá tiẹ̀ wo ti gbogbo nǹkan, ẹ wo ti ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Kwara, ẹ wo ti tóbìnrin yẹn bó ṣe jókòó ti ọkọ ẹ̀ tó lòun ò lè sáfòkú ọkọ òun, kò sẹ́ni tó máa bọ̀ òun ṣe fídíò ẹ̀. Ẹ wá gbé 180 million sílẹ̀. Ṣé 180 million lẹ fi call for peace lọ́dọ̀ àwọn bandits? Ṣé ìjọba lè gbé 180 million fún bandits kó gbà? Àtìgbà tó ti wá fún bandits lówó, ṣé owó yẹn so èso rere? Débi tẹ wá expect wípé 180 million tẹ gbélẹ̀ ní Ìlọrin nísìn fún àwọn tí wọ́n pàdánù àwọn èèyàn wọn. Tó dá mi lójú wípé each person dẹ̀ lè rí 9,000 yẹn gbà because àwọn kan ṣì wà ní hospital tí wọ́n fi ìbọn ṣe léṣe. Àwọn tó kú ni mo calculate níbi 20 yẹn. A rí fídíò àwọn 15 kan, a tún gbọ́ tàwọn 4 kan.
àwọn ẹlòmíì gan akọ̀gbọ́n ni pé wọ́n tún ti pa àwọn èèyàn bíi báyìí o àmọ́ ìyàwó tó kú níbẹ̀ tó túbọ̀ sí wípé wọ́n lè má rí gbà ju 2 million naira lọ. ṣé 2 million naira yẹn lè so èso rere nínú ayé àwọn pípò yẹn? ṣé 2 million yẹn lè di ọkọ, ó lè di bàbá, ó lè di ọmọ fún àwọn pípò yẹn, ọmọ Nàìjíríà? Tí a bá wá sọ̀rọ̀ wá la bú ìjọba, tá a bá sọ̀rọ̀ wá la hate ìjọba, ohun tí ìjọba ń ṣe ìṣòwò tó tọ́ tó yẹ ni. ṣé irú àwọn ìka ènìyàn yìí ló yẹ kí ìjọba máa tún continue? gbogbo àwọn gómìnà ilẹ̀ Haúsá, ilẹ̀ Fúlàní ìwòye, àwọn chairman, àwọn local government, local council, wọ́n dẹ̀ ń continue àti máa call for peace, wọ́n dẹ̀ ń pa àwọn people ìwọlé. Federal government ò dẹ̀ rí kọ́kọ́ ṣe sí. Bàbá lókè pátápátá ò rí kọ́kọ́ ṣe sí pé ṣé ẹ̀yà wèrè ni àwọn wo lẹ̀ ń pe peace pẹ̀lú wọn ní state yìí? Irú peace wo lẹ̀ ń pè pẹ̀lú wọn ní state yìí? Peace tẹ́ ẹ pè tó jẹ́ pé ẹsẹ̀kẹsẹ̀ tẹ́ bá pe peace tán ni wọ́n tún pa àwọn èèyàn. Wọ́n kọjá lọ sí another state, wọ́n lọ pa àwọn èèyàn. Ilẹ̀ Yorùbá sì ní kọ́lá àti ìrí wípé wọ́n call for peace fáwọn people yìí. Àìdẹ̀ call for peace, wọ́n continue àti máa pa àwọn èèyàn lọ. Àwọn ìlú tó ti call for peace gan, a gbọ́ fìrìfìrì pé wọ́n tún pa wọ́n níbẹ̀. Bàbá Tinubu, kí ló ṣẹlẹ̀ sí yín? Ṣé kìí ṣe Jàgàbá tàbọ̀ nígbà ayé Ọbásanjọ́ rẹ̀ ni? Kí ló ṣẹlẹ̀ sí Jàgàbá àti sí tó wá padà dẹni tó gba àbọ̀dẹ̀ fún ìran Yorùbá, tó gba àbọ̀dẹ̀ fún gbogbo Nàìjíríà? Population èèyàn tó ti kú nígbà tí Jàgàbá kò kú nígbà tí Buhari. Tí bá pawọ́, ẹ jẹ́ kí n máa rí kọ́mẹ̀ntì yìí, ẹ bá mi like ètò yìí. Population ẹ̀mí tó ti sọnù nígbà ayé Buhari kò tó èyí tó ti ṣẹlẹ̀ tó ti sọnù láàrin ọdún méjì tí bàbá Jàgàbá lò yìí. Kí ló ṣẹlẹ̀? Àfi kẹ́kọ̀ọ́ àwọn èèyàn síta kó máa lọ ṣe kíni, kó máa lọ bíréèkì péjì èèyàn náà. Àwọn tó ń ṣiṣẹ́ fún bàbá Jàgàbá tí wọ́n lọ from one platform to another, wọn ò rí iṣẹ́ ṣe láti sọ fún bàbá pé nǹkan tó ń ṣẹlẹ̀ ìlú yóò dáa. Mo ṣe prógráàmù kan ní ìjọwọ́ bíbà, mo wá kọ orúkọ bàbá Tinubu sí. Ẹ lè bìlífù wípé YouTube sọ wípé mi ò lè post ẹ̀. Àfìgbà tí mo change orúkọ yẹn ni mo ṣe padà lo Jàgàbá. Ẹ má bínú, mo ní kóòdù ni o, mo fẹ́ blow. Nítorí pé mo kọ Tinubu sí, YouTube sọ fún mi pé mi ò lè upload ẹ̀. Mo ní láti change orúkọ yẹn sí Jàgàbá. Mo fi Jàgàbá sí lẹ́sẹ̀kẹsẹ̀ ó gbà, mo re-upload. Àwọn agent tó ń ṣe iṣẹ́ burúkú yẹn, ṣé wọn ò sọ fún yín nǹkan táwọn èèyàn là kọjá ni? Ẹ̀yin yẹ́yìn bàbá, ẹ bá mi share ètò yìí. Because I lè continue báyìí, àwọn kìíní ìṣẹ̀lẹ̀, wọ́n gbìyànjú láti máa ṣe lòkú òru. Ṣùgbọ́n ìwọ̀n bá dìtì ọ̀daràn, wọ́n ṣe fídíò wọ́n jù sórí igbá, wípé ó yẹ gbà ẹ jẹ́ kẹrojọ́ kẹdákẹ́. Kò sí ohun tẹ́ fẹ́ ṣe sí. Àwọn bá dìtì continue láti máa fi gímọ̀ àwọn èèyàn fọ fèrè, láti máa ràn àwọn èèyàn lébọ̀. Wọ́n dẹ̀ jókòó lórí wípé kò sí nǹkan anybody fẹ́ ṣe sí. Nigeria government, kí ló dé, kí la ṣe fún yín? Bàbá Tinubu, ṣé wọ́n pààrọ̀ Jàgàbá mọ́ wa lọ́wọ́ ni? Nítorí gbà yẹn náà bá ṣe gbọ́ nìyẹn pé wọ́n ti pààrọ̀ Buhari. Bá ṣe gbọ́ nìyẹn pé wọ́n ti pààrọ̀ Buhari, bóyá wọ́n ti pààrọ̀ bàbá Jàgàbá, ẹ jọ̀ọ́ ẹ sọ fún wa èyí tẹ́ ń wò mí. Because Jàgàbá tábọ̀ láti ilẹ̀ kò gba nonsense. Jàgàbá gan ló wá gba nonsense nísìn. Nonsense tí Jàgàbá gbà sí, ó wá times kò ló kà mọ́. Bàbá gbé sí calculator kò lè rí gbé jáde. Ní nonsense tí Jàgàbá gbà nísìn. Àìgbà nonsense Jàgàbá tí àwọn èèyàn mọ̀ sí ló fi àwọn èèyàn lọ́kàn balẹ̀ láti dìbò fún Jàgàbá wípé Jàgàbá lẹni tó máa fọ Nàìjíríà mọ́. Ṣé wọ́n ti pààrọ̀ Jàgàbá ni? Ṣé kìí ṣe pé gbà tí Jàgàbá lọ fún treatment gbà yẹn? Ṣé kìí ṣe pé kankan ti ṣẹlẹ̀ sí Jàgàbá tó jẹ́ pé Jàgàbá mi ló wà bẹ́ẹ̀? Nítorí gbà yẹn náà bá ṣe gbọ́ pé ara Buhari ò yá, ó lọ fún treatment. Ìpadàbọ̀ Láìṣà sọ fún wa wípé wọ́n ti pààrọ̀ ọkọ̀ òun l'Aso Rock. Ọkọ̀ òun kọ́ ló wà l'Aso Rock mọ́. At the end of the day, a bẹ̀rẹ̀ sí ní gbọ́ oríṣiríṣi. Kó má jẹ́ pé the same thing ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Kó má jẹ́ pé wọ́n ti pààrọ̀ bàbá Tinubu mọ́ wa lọ́wọ́ tá a tètè fura. Because èmi ò gbọ́ bí bàbá Tinubu bó ṣe lè máa ṣe kó máa lọ báyìí. Nígbà yẹn náà, àwọn tí pé gómìnà lọ bá bàbá Tinubu wípé kí bàbá gbówó wá kóun lọ gbé fún bandit, bàbá yarí, ẹyẹ ìyọ ìfúgà. Wọ́n ti pààrọ̀ Tinubu mọ́ wa lọ́wọ́ àmọ́ ni. Kò yẹ kó le tó báyìí. Wọ́n ti pààrọ̀ Tinubu àmọ́ ni. Òun ló ṣe jẹ́ wípé bá ṣe pariwo fún Sunday Igboho kò dá wa lóhùn. Ẹ bá mi ṣí ètò yìí. Wọ́n ti pààrọ̀ Tinubu.
tí wọ́n bá pàwọ́ Tinubu kò yẹ ká bára wa ní ìkórìtà tá bára wa yìí kò yẹ kí Sunday ọmọ Adéyẹmọ ṣì wà bí tó wà ẹ jẹ́ àjọ gbọ́rọ̀ ẹ jẹ́ fún vọ́ọ̀lù ẹ bá mi share ẹ bá mi pé wọ́n gbóráyé ṣókí ni bá ṣe fídíò yìí kò ní gùn púpọ̀ ẹ bá mi like ètò yìí. ẹ bá mi like ojú òní tí ẹ bá mi like kẹ́ comment ó yá ẹ jẹ́ àjọ gbọ́. We are finished in this country. This country is not real. Today, 5 local governments in Katsina State held peace talk with bandits. A whole 5 local governments. Make una see bandits now. Àwọn bí bandits ṣe pọ̀ tó nínú Nigeria. Na Nigeria this thing dey happen no be Hamas no be in Gaza. This thing dey happen in Katsina. See them. Wait, I want to ask you, a whole 5 local governments, they have peace deal with bandits. Banditry is now a legal entity in Katsina or what? Like, I don't understand. Because if they have this number of bandits in Katsina, it means that everybody in Katsina and bandits have been an terrorist. What is going on? To the point that a whole, not 1, 2, 5 local governments. This Nigeria is not real. This is serious. Like, this is serious. It's quite obvious that Katsina State has been taken, in fact, has been captured by bandits. If they have this huge numbers of bandits in one state, they're gonna help me share this video. This is the reason why the USA, member of parliament, are saying, "Oh, there's a Christian genocide." Because if we have these numbers of bandits in one state, how sure are we that the Christians in this state are safe? What is going on? I can tell you for free. With this video, all of us are watching. Nigeria army cannot handle this. In fact, Nigeria, we need international help because Nigeria army cannot handle the insecurity. This level of insecurity, I swear to God. Imagine this massive number of people have taken up arms against Nigerian states, and all of us are just sitting down here watching. Like, do you know what it means? Like this video, it means that every child, everybody, like every young child in Katsina State will be seeing banditry and terrorism as a lucrative business. What is going on? Goodness sake. Ha, ha, ha. Well, I don't know feeling for this country. Ẹ wo bó ṣe pọ̀ tó. Ẹ wo bó ṣe pọ̀ tó. Ẹ wo bó ṣe wọ́ bí ọjà. Is this a dream? Like, is this a joke? What's going on for Christ's sake? Like, this is serious. I bet they're gonna help me to share this video. This video needs to go viral. Hey, everybody to say Yawale. Let them release Nnamdi. I think it's hard time for them to release Nnamdi because in fact the federal government themselves have committed a crime against Nigerian people. The government themselves have committed a huge crime. 5 local governments, the Katsina, they will call for peace. But look at it. Look at them. Look at the massive crowd. Ewo bandits nínú Katsina. 5 local governments. Kí la tún fẹ́ sọ mọ́ báyìí? Ti Katsina nìkan lélẹ́yìí o. Ti Katsina nìkan lẹ́yìn yẹn o. Tọ́ba máa wá kó táwọn another state jáde ńkọ́. Tọ́ba máa kó ti ilẹ̀ Yorùbá jáde ńkọ́. Tí wọ́n bá máa kó jáde ṣe mọ bó ṣe máa pọ̀ tó. Àwọn dẹ̀ pariwo adábọ̀. Wọ́n ní kò sọ̀rọ̀
ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ bá mi share ètò yẹn jẹ́ tó sáré fi fídíò kan hàn wá. Àwọn bandits wọ́n dẹ̀ fi trailer wọ́n dẹ̀ lọ fi táǹkà epo wọ́n dẹ̀ lọ fi já epo fún wọn nínú igbó nínú Nàìjíríà. Epo táwọn èèyàn rà ní ọ̀wọ́ lọ́wọ́ ní 1,000 naira per litre wọ́n dẹ̀ wá odidi trailer ńlá kan táǹkà epo ńlá kan wọ́n dẹ̀ wá lọ sínú igbó fáwọn bandits. Oníkálukú dẹ̀ fún lọ́kadà ẹ̀ oníkálukú dẹ̀ fún lọ́kadà ẹ̀. Àgọ́ ọmọ Yorùbá nítorí tó bá máa sọ wá sọ wípé bóyá àwọn tẹ́rọ́rìsì wọ́n gba tírélà yẹn ní ìdí dírẹ́fà tó gbé lọ. Ṣé ibi tó wá gbé lọ àwọn Yorùbá pé nǹkan kan ti ṣẹlẹ̀ tó máa fi aláàtì jọba ẹ má jẹ́ àtọ́ra wa for real lélẹ̀ kì í ṣe wípé wọ́n gba mọ́tò nídìí trailer driver because kì í ṣe àná kì í ṣe èdè táwọn pípọ̀ yìí ti máa ń wa ọ̀kadà wọn nínú gbó. Ibo ló ti rí epo sínú ẹ̀ filling station wo ló ti rí epo sí. Ó túbọ̀ sí wípé èrò àwọn bàbá yìí àwọn pípọ̀ tó jó onílù ẹ̀ wà lórí omi. Wọ́n ti ní àwọn tó máa supply wọn tí wọ́n máa wa odidi táǹkà epo lọ fún àwọn bandits yìí. Ẹ jẹ́ sáré fi wọ̀ wá ẹ jẹ́ bá mi share ètò yìí ẹ̀ ní dáhùn. Ṣàrọ̀rọ̀ tó wà lẹ̀ gbogbo wa a gbọ́dọ̀ ṣe kiri a gbọ́dọ̀ sọ̀rọ̀ sókè. Àwọn Yorùbá bọ̀ wọ́n lẹ́ni tó bá dákẹ́ ta yẹn máa bá dákẹ́ àlè máa bá báyìí lọ. Tá bá sọ wípé Ọlọ́run fi òpin sí ìyàwó àwa fúnra wa gan gbọ́dọ̀ sọ̀rọ̀ Ọlọ́run ní sọ̀kalẹ̀ kó wá fòpin sí. Ohun tí a bá ṣe lọ́lọ́run máa fi sọ̀pọ́ọ̀tì wa láti fòpin sí. Ẹ bá mi gbógbá ayọ̀ sókè ó yá ẹ tún wò. Òun lẹ̀ ń wò yẹn petrol lẹ̀ ń wò yẹn. Ṣé ti rí petrol náà ń bù yàfùnyàfùn yìí petrol táwa ń ronú ká tó ra tá à ń sọ wípé wọn petrol ta ni wọ́n ti gbé owó ẹ̀ ti lọ sókè òun náà ń dà sínú machine yìí ẹ bá wa ṣí ẹ o wà níbi wọ́n ń dà sínú machine tí wọ́n fi kúrò láti ìlú kan sí ìlú kan wọ́n tún ṣe fídíò kẹ́ wò ó kẹ́ tún wo new update nígbà tí ó sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ ẹ jẹ́ a máa tanra wa ẹ jẹ́ ká bira wa náà lákọ̀ọ́kọ́ náà báwo ni táǹkà yìí ṣe dénú gbó ìgangan ẹ jẹ́ ká bira wa ọmọ Nàìjíríà báwo ni táǹkà yìí ṣe débẹ̀ ǹjẹ́ wọ́n hijack táǹkà yìí ni ẹ jẹ́ a bira wa tí wọ́n bá hijack ẹ̀ ṣé tálákà lè ní owó táǹkà ìbò ìṣá ṣó possible olówó tó wà ní táǹkà yìí kí ni ìgbésẹ̀ tó gbé tí ò fi rí táǹkà yìí track tí ò fi rí táǹkà yìí mọ location tó ń wà gbà irọ́ ń parọ́ fúnrọ́ ni bóyá wọ́n dídí gbé táǹkà yìí láti wá fi fíìlì wọn. wọ́n dídí gbé ní láti jẹ́ kí ìrìn àjò wọn. lóbi túnde tó ti ń ṣe. máa jí wa gbé kàn máa gba ransom irọ́ wa ń parọ́ fúnrọ́ ilé ti fún táǹkì ilé wọ́n tún ṣe fídíò ẹ̀ wọ́n dẹ̀ ṣe fídíò ojú gbogbo wọn ṣò ìjọba Nàìjíríà ò ní rí kankan ṣe sí wọn ò ní rí kankan ní wọn track but àwa tí à ń gbìyànjú láti sọ bí nǹkan ṣe dá àwa ni wọ́n á máa lépa pẹ̀lú tó bá gbèrè èmi Àrẹ̀mú níbi ibi ló máa bá wa. ẹni bá pèrè èmi Àyọ̀ká níbi ibi ló máa pa ẹni bá pòrí àwọn ọmọ mi níbi ibi á bá ẹni bá pòrí Sunday Igboho níbi ibi á bá bẹ́ẹ̀ ni ohun táwa wà fún nìyẹn ẹni bá pòrí Sunday Igboho níbi ibi á bá ẹni bá pòrí èmi Àyọ̀ká àti gbogbo àwọn fáǹsì mi gbogbo àwọn màmá bàbá tó wo prógrámù mi tó bá mi ṣí ẹ tí wọ́n dúró nídúró ọmọ kan wípé kí ìran Yorùbá bọ́ lóko ẹ̀rọ ẹni bá porí wá níbi ibi àbá òun lẹ ti rí yẹn. Wọn ò ṣẹ̀ṣẹ̀ máa wá lọ fún wọn bẹ́ẹ̀ wọn ò ṣẹ̀ṣẹ̀ máa wá lọ bí wọ́n ṣe máa wa tírélà epo lọ fún wọn nìyẹn ní ìletò èyí tó bá kù olórí burúkú wọn á jọ dànù sínú igbó. Wọ́n á jò dànù sínú igbó àyà bá tí wọ́n lọ wọ́n á ní kó máa gbé tírélà lọ. Tí wọ́n bá sọ fún wa wípé wọ́n gba tírélà yẹn táǹkà epo yẹn nídìí dírẹ́fà tó ń gbé lọ kí ló máa wá ṣẹlẹ̀ sí táǹkà yẹn nígbà tó bá já epo yẹn tán. Ọmọ Yorùbá wise àwọn wo ló wa táǹkà epo jù ní Nàìjíríà àwọn Fúlàní ni ẹ lọ sí tínkà àwọn ló wa kọ̀ńténà jù níbẹ̀. Àwọn ló wa Dangote truck jù àwọn ló pọ̀ jù nínú iṣẹ́ yẹn. Wọn ò lè tó wá wípé eléyìí o ọjà olè ni wọ́n jà
pé wọ́n jalè ní láyé wọn ò lè tọ̀ wá. Ọkàn wọn balẹ̀, wọ́n bù ní bí omi, wọ́n bù inú wọn dùn ayọ̀ wọn kú, wọn ò wọ́n pé ó máa gbaná, wọn ò wọ́n pé ó lè gbaná, wọn ò wọ́n pé kọ̀ọ̀kọ̀ kankan lè ṣẹlẹ̀, wọn ò wọ́n pé ní ti lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Nínú Nàìjíríà yẹn náà ni o. Ṣé yóò tí tó kí ìwà kó ṣe? Kò tí tó ká mọ ọmọ ẹni tá à ń ṣe? Kò tí tó ká mọ̀ wípé kò sí kan tó jẹ́ wọ́n Nàìjíríà? Àìṣe kankan náà. Ọmọ Yorùbá ẹ̀wé kan, àfi ká máa dájà Aláàfin àtọ̀ní òfìfẹ́ sílẹ̀. Mo rí fídíò àwọn bàbá méjèèjì kan tó tún trẹ́ndì. Mo wá rí wípé àwọn ọmọ Yorùbá, àwọn tó ní làákàyè ló wà ò pọ̀. Mi ò sọ́rí àti sọ. Àwọn tó ní làákàyè nínú ọmọ Yorùbá wọ́n tó kankan. Àsìkò tó jẹ́ pé ó yẹ ká lo energy ká fi ṣíra wa níyè, ká fi sọ̀rọ̀, ká fi ṣe. A máa lò sórí ọ̀rọ̀ Aláàfin àtọ̀ní òfìfẹ́. Fúlàní adé máa kó ọmọ wa lábẹ́. That is why ẹ lè rí mi kí ìjókòó sórí program àwọn àgbààgbà kankan lọ títí. Tí bá ti sọ lẹ́ẹ̀kan báyìí, máa kúrò bẹ́ẹ̀ ni. Tí bá tiẹ̀ tún máa padà sọ, ó lè jẹ́ bí alẹ́yẹ ọ̀sẹ̀ méjì àbóṣù kan ní bá tún padà tún sọ. Tí bá dẹ̀ tún ti sọ báyìí, mo ti carry on nìyẹn pẹ̀lú ti tèmi, mo ti face ogun Nàìjíríà torí yẹn ló lágbára jù. Kékeré lógun àwọn bàbá yẹn tó jà wá, ti Nàìjíríà yẹn gangan ni dìbèdìbè. Tá bá ṣe ogun Nàìjíríà, àwọn bàbá wa máa fọwọ́ síbi tó wọ́n gbé, wọ́n ní fogun jà wá mọ́. Tí àwọn ọ̀dọ́ bá lè dìde, táwọn ọmọ dìde, tá fèsì ogun burúkú tó wà ní Nàìjíríà yẹn, tá bá ṣe ogun yẹn, àwọn bàbá wa máa ṣe kíni, wọ́n máa cooperate pẹ̀lú wa, wọ́n ní kógun jà wá mọ́. Wọ́n á rí níbi wípé yes, àti jí, àti gbọ́n, táwọn bá ta fẹ́lẹ́fẹ́lẹ́, a máa kọ́ àwọn lẹ́kọ̀ọ́. Wọ́n á rí bẹ́ẹ̀. Ọmọ Yorùbá, ẹ wake up. Ẹlòmíì ní ìṣe tí petrol tí wọ́n ìṣe ó ti dẹni tí ò lò mọ́tò mọ́, ẹlòmíì ta mọ́tò ẹ̀. Ọ̀kadà wọ́n, gbogbo nǹkan wọ́n. Wọ́n dẹ̀ gbépo lọ fún bandit lọ́fẹ̀ẹ́. Bandit gbádùn, àwọn jìyà. Bandit gbowó ransom, ikú pa àwọn èèyàn. Ọkọ̀ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá dẹ̀ balẹ̀. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká wake up o. Níbi jù bẹ́ẹ̀ lọ lórí ètò Lady K Ìfẹ́ Olúwaṣọ. The baby of Oduduwa Nation. Yeah. Yes. Àwọn kan tí mo ta nìyí. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra spiritual items is available. Mi ní lè polówó lọ títí because of my code. Slow ti jábọ́ láwọn ibì kọ̀ọ̀kan ní Canada. Èmi làwọn Calgary yẹn sì slow ti jábọ́ bẹ́ẹ̀. So as usual, kí ni mi ti di double kó lè dùn máa rẹ̀ ṣáàdùn mi ni. Mo ti rò pé àbàbò ìfẹ́ tún ṣe tọdún ìbáyọ̀ lọ́wọ́ a tún ti wọ̀. Ó máa bọ́ra díẹ̀díẹ̀ ni. Ẹ wá ra tí mò ń ta. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra spiritual items, ẹ gbá mi láago. Ẹ̀yin tẹ́ bá ní ọṣẹ àánú, ọṣẹ arọ́bí, ọṣẹ ìṣẹ́gun, ọṣẹ àṣínà ọ̀la, ọṣẹ àṣeyọrí. Gbogbo ẹ̀yin tẹ́ yẹ pé tẹ́ bá ti ń ṣe nǹkan báyẹn kí succeed. Bẹ́ẹ̀ ṣe ń fà bẹ́ẹ̀ ló padà sẹ́yìn. Tẹ́ wá nídìí nǹkan àṣeyọrí tẹ́ lè lò láti fi ṣàṣeyọrí kí gbogbo àdáwọ́lé yín kó bẹ̀rẹ̀ sí ní yọrí sí rere. Gbogbo ohun tẹ́ bá ti ń ṣe báyìí, kọ́nà yín máa ṣí, kọ́nà yín máa là. Ẹ pè mí, ó wà available. Ẹ̀yin tẹ́ bá nídìí àwọn nǹkan ìṣẹ́gun, ó wà available. Ẹ̀yin tẹ́ bá nídìí àwọn lọ́fíndà àánú, gbogbo ẹ̀ pátápátá is available. Ẹ pè mí, ojú òní tí wà mí níwáyé tí àdúrà gbogbo wa gbà lórúkọ Jésù. Àní ṣàṣedànù, ìbànújẹ́ ó kéré ó tóbi, kò ní wọlé tọ̀ wá láṣẹ Èdùmàrè. So gba ọkọ tẹ́ bá fẹ́, lọ́fíndà ìfẹ́ ni anything spiritual items, just contact Lady K Ìfẹ́ Olúwaṣọ. Ìbájẹ́ni tó ní tọ́ta lọ́fà, ìbájẹ́ni tó ní stroke, àbẹ́ tó rí sign ọ̀fà nínú àgọ́ ara ẹ̀. Àwọn nǹkan tẹ́ lè lò, ó wà available. So bó ṣe jẹ́ ní ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ ra àwọn wig, àwọn jewelries, àwọn aṣọ, ẹ pè mí, gbogbo ẹ ṣe kéde, ó wà available. Kò sí tẹ́ fẹ́ tí ò sí available. Gbogbo lòwò lọ́mọ láti ilẹ̀. Tó bá dẹ̀ jẹ́ ògùn diabetes náà ni, ògùn diabetes is available now. Ògùn manpower, mi lè fi gbogbo ẹnu promise yín pé ó wà available. Bóyá kìdẹ̀ ló wà available torí ó ti dé already. So mo mọ̀ pé by the time táwọn máa fi wo program yìí, ní ẹ̀kọ́ ẹ̀ méjì, ó máa ti wọlé dé. So ògùn manpower náà ti wà available. Jẹ̀díjẹ̀dí is available. Gbogbo ẹ̀ is available ṣá. Bẹ́ẹ̀ ni àtàwọn ọjà mi nǹkan tẹ̀tẹ̀ tó expect, gbogbo ẹ̀ pátápátá ló ti wà available. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ra díjà, kò ṣọ́ọ̀kì yìí pé Lady K náà ti ń ta díjà. Mo sọ fún yín gbogbo lòun lọ́mọ. O lè ló bọmọ jẹ́, kò sọ́jà tí mi ò lè ta. Ìwọ tó bá ní business tó lè introduce sí mi, please and please contact me.
I don't joke when it comes to business because mi ò lè jalè, mi ò dẹ̀ lè ṣaṣẹ́wó. Mi ò lè jalè, mi ò lè ṣiṣẹ́ aṣẹ́wó. So èyí tẹ́ bá fẹ́ ra díjà ní Canada, ó ti wà available. Ẹ contact mi, ojú òní tí ẹ ṣé mo dúpẹ́ ire.